dédé àsìkò yìí o, ìròyìn Yajoyajo ni mo mú wá sétí ìgbọ́yín láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti wọ́gi lé ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó ní ọ̀gá ológun àgbà orílẹ̀-èdè Nàìjíríà Taoheed Lagbaja ti jáde láyé. Agbẹnusọ iléeṣẹ́ ológun Oyemanuwachukwu ní Lagbaja lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́ ni o, tí gbogbo ètò sì ti tò láti jẹ́ kí ọ̀gá ológun Abdulsalami Ibrahim máa ṣe gẹ́gẹ́ bí adelé ọ̀gá ológun. Nwachukwu ní àìsí nílé Lagbaja kò dá iṣẹ́ ológun dúró rárá o. Ṣáájú ni ìròyìn kan jáde pé ọ̀gá iléeṣẹ́ ológun General Taoheed Lagbaja ti jáde láyé ní ilé ìwòsàn lẹ́yìn tó ní àìsàn jẹjẹrẹ. Ọ̀pọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ ló ń lọ kiri pé kò sí olórí mọ́ níléeṣẹ́ ológun tí ó sì ń ya ọ̀pọ̀ wa lẹ́nu. A fẹ́ jẹ́ kó di mímọ̀ pé kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ tó sì jẹ́ irọ́ tó jìnnà mọ́ òótọ́. Láti làwọn gbogbo wa, iléeṣẹ́ ológun ní ìlànà tó fi ń ṣiṣẹ́ lásìkò tí irú nǹkan báyìí bá wáyé. Kí ó tó gba ìsinmi, gbogbo ètò ti wà fún ọ̀gá ológun Abdulsalami Ibrahim láti máa ṣiṣẹ́ de ọ̀gá ológun Lagbaja. Ọ̀gá ológun ní láti lọ sinmi fún oṣù mẹ́ta tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sì ní láti ṣiṣẹ́ bí adelé fún un. Gbogbo àhesọ ọ̀rọ̀ tó ń lọ kiri ló jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀. Agbẹnusọ ológun ní gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ ológun ni wọ́n tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ wọn tí kò sì sí ìdádúró kankan níbikíbi. Ó wá rọ àwọn aráàlú láti yàgò fún àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ báyìí tó sì tún jẹ́ kó di mímọ̀ pé àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ iléeṣẹ́ ológun lógún báyìí. Àníri jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo. Orúkọ tèmi ni Ọlárewájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì jígí alára. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.